Mo kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá tẹ́ wò mí, gbogbo ẹ̀yin tẹ́ wò mí, ojú yín ò ní fọ́ o. Àyà yín ò ní gbèdìdì. Gbogbo apápátá la máa rí tiwa ṣe inú ayé o. Mo kí wa wípé a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. Èmi Kinga ó péjú náà ni ìgìrìpá ọkùnrin tó ń bára ẹ̀ lẹ́rù. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò pọ̀. Ẹ̀yin ìjọba ìlú Nàìjíríà, ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀. Àti àwọn ẹ̀yin ọlọ́pàá. Gbọ́mọ̀ ẹ kúrò ń bẹ̀ yẹn o, mo wà lórí live video. Àti ẹ̀yin ọlọ́pàá. Then gbogbo àwa tá a jó níṣẹ̀ṣe pátápátá, ẹ bá share fídíò kó lè dọ́dọ̀ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu. Àwọn mùsùlùmí alákatakítí wọ́n ti wá jí Taniolorun gbé o. Àwọn mùsùlùmí alákatakítí wọ́n ti wá jí Taniolorun gbé. Ìjọba Nàìjíríà, ẹ má dákẹ́ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan wà wájú yín tẹ́ ń ṣe nísìn lórí ọ̀rọ̀ Niger Republic and the whole Africa as a whole. A sì ń fi àdúrà ràn yín lọ́wọ́ lórí ẹ̀. Ṣùgbọ́n àwọn kan ò lè fẹ́ máa dáná sẹ́tù ìbọn nínú ilé yín. Kẹ́ má bójú tó ti lé, kẹ́ má lọ bójú tó ti ta o. Ẹ bá mi share fídíò kó lè dọ́dọ̀ president wa, bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò idẹ. Ẹ̀yin tẹ̀sí wò mí, ẹ bá mi share fídíò kó lè dọ́dọ̀ wọn. Mo rí gbogbo akitiyan yín lórí ọ̀rọ̀ Niger Republic. A sì ń fi àdúrà ràn yín lọ́wọ́ lórí ẹ̀. Èmi fúnra mi ti jáde pé mo ready láti ran àwọn Nigerian Army lọ́wọ́ àtàwọn ECOMOG Army lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n àwọn kankan ṣẹlẹ̀ ní ìsìn tó jẹ́ pé iná gan ti ń jó lábẹ́ òrùlé ti yín gangan fúnra yín báyìí o. Kékeré láti ń pẹ̀ka ìrókò. Àwọn mùsùlùmí alákatakítí nílọrin wọ́n ti lọ jí Taniolorun gbé. Ṣé wọn pé ìjà ẹ̀sìn lẹ fẹ́ dá sílẹ̀ yìí? Every time ẹ̀yin mùsùlùmí torí yín ti dàrú, ẹ máa bú ìṣẹ̀ṣe, ẹ máa bú fá, ẹ máa bú àwa oníṣègùn, ẹ máa bú àwọn oníṣẹ̀ṣe. Tó sì jẹ́ pé ìṣẹ̀ṣe òun náà ni gbogbo yín fi ń jẹun. Every time ẹ máa bú wọn, ẹ máa sọ̀rọ̀ pẹ̀sì ti yín nìkan. Ní pé kóníkálukú kí gbogbo èèyàn wá ṣe. Ṣé Ọlọ́run tó dá ìṣẹ̀ṣe, tó dá mùsùlùmí, tó dá Christian, ṣé Ọlọ́run ò mọ nǹkan tó ṣe lẹ́ sọ? Ìrọ̀lẹ́dẹ̀ ń pa. Tó bá sọ̀rọ̀ àwọn ìwà burúkú ọwọ́ ẹ̀yin mùsùlùmí ló pín sí o. Bẹ́ẹ̀ ni, ó gba ẹnu mi gidigidi, ọwọ́ ẹ̀yin mùsùlùmí ni ìwà burúkú pín sí o. Àtọ́jọ́ tẹ́ ti ṣe Muslim yín, kí ló benefit, kí làwọn èèyàn benefit látọ̀dọ̀ yín? Àwọn rìdíìmù nìyẹn, wọ́n ṣe oríṣiríṣi nǹkan láti ran àwọn èèyàn lọ́wọ́. Àwọn babaláwo wọ́n tú ìdè, wọ́n já ìdè. Ẹ̀yin amúnisìn ẹ̀sìn, amúnisìn kẹ́ máa múnìyàn sìn, òun ni tiyín. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò idẹ. Ẹ tètè gbé ìgbésẹ̀ láti kọ́ṣẹ́ àwọn mùsùlùmí tó wà nílùú Ìlọrin. Yàyà Gàmbàrí, ẹ tètè kọ́ṣẹ́ Labib Lágbàjì. Ẹ tètè kọ́ṣẹ́ iná ń jó lábẹ́ ilé tiyín o. Torí ìgbà tó bá máa yá, iná jó lábẹ́ ilé ti yín o, torí ìgbà tó bá máa yá. Bó ṣe mú ìyá ọlọ́ṣù kan nìyẹn tó lọ tí mọ́lé. Nísìn wọ́n tún mú Taniolorun, wọ́n tún kidnap ẹ̀. Ṣé nǹkan gidi ni, ṣé nǹkan tó dáa ni? Tí ẹ bá fẹ́ show wípé ẹ̀sìn gidi lẹ̀ ń sìn, ṣé kẹ́ máa intimidate èèyàn náà fi ń pè èèyàn síbi ẹ̀sìn? Ànábì Muhammad yín tẹ́ ẹ pọ́nlé tẹ́ sọ pé òun ló dáa jù nínú ayé. Àmọ̀ríṣi gbogbo atrocity tó ti ṣe. Ọmọ 25 years tó fọ́mọ 45 years lóyún, àbọ̀mọ 40 years àgbọ́ o.
àtàwọn ọmọ 7 years tó fẹ́ gbogbo ẹ̀ lágbọ́ a kì í fi bú yín o. Ẹ̀yin tó jẹ́ pé gbogbo nǹkan inú ìṣẹ̀ṣe lẹ́ máa jí. Wọ́n forí balẹ̀ ẹ sọ pé kéèyàn má forí balẹ̀ fòṣà tó ń gáìdì ẹ̀ ẹ̀yin forí balẹ̀ ẹ yọ̀dí sókè ẹ wá gbé mosquito net ẹ wá gbé sórí. Bí ẹni torí ẹ ti dàrú gbogbo nǹkan inú ìṣẹ̀ṣe lẹ máa ń jí lọ́jọ́ ayé yín. A ní Ọbàtálá ẹ ṣe ìjì sí yín ẹ ṣe ìjẹ̀ sí Ọbàtálá. Kí ni difference láàrin Ọbàtálá àti Ọbàtálá? Ó dàbórí yín ti dàrú hàn réèyàn sọ̀rọ̀ sí yín létí. Gbogbo ẹ̀ tẹ́ bá ń wo fídíò ẹ máa bá mi share kó máa dọ̀dọ̀ wọn o. Tẹ́ bá ti Taniolorun mọ́lé àgẹ́gùn burúkú fún yín nílùú Ìlọrin gan ẹ wò ẹ̀rù ayé àbà yín o. Ọkàn yín sì balẹ̀ ẹ̀rín nǹkan jẹ òun lẹ ṣe ń dẹ ọmọ tẹ́ ṣe furapapa. Ẹ̀yin mùsùlùmí ìlú Ìlọrin orí yín ti burú ìjà ẹ̀sìn lẹ fẹ́ dá sílẹ̀. Torí àwọn owó tí emir ìlú Ìlọrin tó lọ ń gbà lọ́wọ́ àwọn ọmọ Islamic state Islamic country. Gbogbo àwọn náà tó wá yìnbọn pààyàn náà níbí náà Ìlọrin náà fi ń ṣe hideout ibẹ̀ làwọn Boko Haram tó ń lọ́jì sí nílẹ̀ Yorùbá. Ẹ máa bá mi share kó máa dé ọ̀dọ̀ wọn ní kíákíá tẹ́ ẹ bá fi Taniolorun sílẹ̀ ikú apayín nílùú Ìlọrin. Ẹ ṣorí bú nílùú Ìlọrin ni àti emir yín àti gbogbo yín ẹjọ́ ṣorí burúkú pọ̀ ni. Ẹ̀yin tó jẹ́ pé oògùn ńláńlá ọwọ́ yín ló wà àwọn fẹ́ fìyàn ṣe oògùn owó ọwọ́ yín ló wà gbogbo àwọn kan báyẹn yín lẹ̀ ṣe kò sí nínú ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Ẹ wá sọ pé ẹ wá gbé Taniolorun ẹ wá kidnap ẹ wá gbé lọ ibo lẹ gbá mọ́ lọ́wọ́ lọ. Ẹ wo ikú apayín nílùú Ìlọrin àti gbogbo ẹ̀yin tẹ́jọ́ ṣe yánmọ̀yánmọ́ níbẹ̀ ẹ lọ tú Taniolorun ẹ lọ tú sílẹ̀ tẹ́ ẹ bá fẹ́ wàhálà o. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu à ń pariwo nísìnyí o àwọn oníṣẹ̀ṣe ń pariwo o à ń pariwo nísìnyí o ẹ tí ì sọ̀rọ̀ o à ń pariwo nísìnyí o kíní emir ìlú Ìlọrin àti gbé lọ sí kóòtù ọtí lọ sáfẹ̀ níwèé ẹjọ́ kó wá jẹ́jọ́ Nàìjíríà everybody ní right láti ṣe ẹ̀sìn tó bá wù ú. Ṣé ìlú Ìlọrin ò kìí ṣe inú Nàìjíríà mọ́ ni? Ṣé ìlú Ìlọrin ò kìí ṣe ilẹ̀ Yorùbá mọ́ ni? Ìwọ tó bá gbà sórí péjì mi tó bá kọ̀mẹ́ẹ̀tì orí burúkú ikú ìyà ló máa kú dànù nínú ọdún yìí. Any Muslim tó bá wá sórí péjì mi tó bá kọ̀mẹ́ẹ̀tì orí burúkú ikú ìyà ló máa kú dànù lọ́dún yìí. Mo ti ń bọ̀ kí wọ́n á tàṣẹ burúkú lé yín lórí ikú fẹ́ pa yín ṣá ẹ̀ní ṣoríire. Any Muslim tó bá wá sórí péjì mi any Muslim tó bá wá sórí péjì mi wá kọ́mẹ́ǹtì orí burúkú wọ́n á fojú sunkún ẹ̀ nínú ọdún yìí ni. Olúgbò gbá mi lẹ́ni ohun ìwé ayé bá ti wí òun lẹ̀gbà ọ̀run gbà. Any Muslim tó bá wá sórí péjì mi wá kọ́mẹ́ǹtì orí burúkú pẹ̀lú àwọn ìwà orí burúkú tẹ́ ń wù ikú máa pa ẹ́ nínú ọdún yìí ni ẹ̀ ní ṣoríire wàá kú tọmọtọmọ ni. Any Muslim ìwọ tó bá tẹ̀ ti wá sórí péjì mi ò bá mùsùlùmí ṣe ìwọ tó bá ti wá sórí péjì mi wá kọ́mẹ́ǹtì orí burúkú wàá kú tọmọtọmọ ni Olúgbò ń gbọ́ ò ní ṣoríire. Àti gbogbo ẹ̀yin mùsùlùmí alákatakítí tẹ́ ń dalẹ̀ Yorùbá rú ẹ̀ ní ṣoríire ẹ kú bájá ṣe kú tòótò gbóró ni. Àṣẹ náà iná fi jọ́gbọ́ àṣẹ ọ̀run lóòrùn fi ràn àṣẹ olóòṣogbo la fi pagirẹ̀ látàdà tàṣẹ lọ́jọ́ yọ ẹni ìlú Ìlọrin ẹ̀ tún ní nífọ̀kànbalẹ̀ mọ́ láyé. Àjálù burúkú lábẹ́ sí máa jálù yín nílùú Ìlọrin bẹ́ẹ̀ ṣe sọ pé bá ṣe gbà yín lálejò àfọ̀njágbé yín wá olóko yín wá àgbà yín lálejò tán ẹ á fẹ́ dọkọ sí wa nígbà ẹ ní ṣoríire nílùú Ìlọrin àtẹ̀yìn àtọ́ba ìlú Ìlọrin ọkàn yín ò ní balẹ̀ ọkàn yóò ní balẹ̀ nígbà tá a fẹ́ sọ pé a fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe ìgbà yẹn náà lẹ́yìn náà lẹ́wà kóra yín ẹ wá sọ pé yín náà ẹ lè fẹ́ ṣe wèrè kan ọkàn yóò ní balẹ̀ àti gbogbo àwọn ọlọ́pàá tó bá ti tì yín lẹ́yìn bẹ́ẹ̀ ni ọkàn wọn ò ní balẹ̀ láwọn tó bá ti tì yín lẹ́yìn tó mú ti constitution ìlú Nàìjíríà ṣe òfin wà nílùú Nàìjà oníkálukú ní ráìtì láti ṣòfin láti ṣẹ̀sìn tó wù ẹ fẹ́ fọ́ọ̀sì wa ni. Kí ló wà nínú mùsùlùmí yín tó jẹ́ pé nǹkan tó dáa ni kí ló wà níbẹ̀? Boko Haram ẹ̀yin lẹ dá sílẹ̀ Boko Haram ẹ̀yin lẹ wà ní díẹ̀ ISWAP ẹ̀yin lẹ wà ní díẹ̀
ẹ máa mú gbogbo ọmọ Nàìjíríà ẹ máa darí wa rúbò ríbò ó tún ṣẹlẹ̀ náà nísìnyí ẹ tún sọ̀rọ̀ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ́ bá sí lórí Facebook ṣé ọmọ yín Ṣèyí Tinubu ò sí lórí Facebook kò ráwọn nǹkan tó ṣẹlẹ̀ wọn lè pè é ṣàkíyèsí ẹ fẹ́ lọ jagun ní Niger nísìnyí à ń fàdúrà ràn yín lọ́wọ́ lórí ẹ o ṣùgbọ́n inú ilé tiyín àwọn kan ti kọ́nà sẹ́tù ìbọn nínú ilé tiyín o ẹ wá mú Taniolorun wọ́n ti mú Taniolorun wọ́n fẹ́ lọ tì mọ́lé bó ṣe mú adé Ifá Ìwàlẹ̀sìn nígbà yẹn tó lọ tì mọ́lé tó ní kó máa bẹ̀bẹ̀ orí ibú lọ́dọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tó jẹ́ pé ìwà yín burú jẹ̀ṣù lọ. Nàìjíríà tá a wà tẹ́ìbọ̀dì ní right láti ṣe constitution tiẹ̀. Ìwọ mùsùlùmí tó bá wá sórí péjì mi wá kọ́mẹ́ntì orí burúkú wá fojú sunkún ẹ̀ nínú ọdún yìí nítorí mi ò bá mùsùlùmí tán. Any Muslim tó bá ti wà lórí péjì mi ẹ máa hàn friend mi báyẹn kẹ máa hàn follow mi báyẹn mi ò lẹ́nìí tí láti bá mùsùlùmí ṣe ikú wa pa ẹni ẹ̀ ní sóríire àtẹ̀yìn àtọ́ba yín nílùú Ìlọrin tẹ́ ẹ dojú àwọn ìṣẹ̀ṣe bọ́lẹ̀ àgbà yín láàyè tán ẹ̀yin ọmọ àlè ẹ ti wá dàgbà tán ẹ wá bẹ̀rẹ̀ sí dàlú ní ríboríbo ṣé ẹ mọ̀ pé everybody ní right láti ṣe religion tó bá wù ni ṣé ẹ mọ̀ pé anybody ní right láti ṣe constitution tó bá wù ni ẹ ní sóríire àtọ́ba yín nílùú Ìlọrin ọba emir yín nílùú Ìlọrin ẹ ní sóríire ikú ìyàlẹ́ máa kú ọkàn yóò ní balẹ̀ bẹ́ẹ̀ ni ọkàn yóò ní balẹ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́ bá fẹ́ pèèyàn pé kó wá ṣe ẹ̀sìn yín ṣé kẹ́ máa gbógun tì ní kọ́kọ́ ni ẹ̀sìn ìṣẹ̀ṣe òun lẹ̀sìn àkọ́dá Olódùmarè tá a kọ́ mọ̀ ǹjẹ́ gbógun ti àwọn èèyàn pé wọ́n gbọ́dọ̀ wá ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe a sì láwọn nǹkan burúkú a ní wọn lọ́wọ́ ǹjẹ́ gbógun ti àwọn èèyàn kó wá ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ni Boko Haram ẹ̀yin lẹ wà nídìí ẹ̀ ISWAP ẹ̀yin lẹ wà nídìí ẹ̀ Islamic State ẹ̀yin lẹ wà nídìí ẹ̀ Fúlàní ẹ̀yin lẹ wà níbẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀ ní ṣoríire ọkàn yóò ní balẹ̀ nílùú Ìlọrin o ọkàn yóò ní balẹ̀ nílùú Ìlọrin tẹ́ bá ti mọ̀ pé mùsùlùmí ni yín ẹ má rorí ọkà ẹ má rorí èrè mọ́ ẹ má jáwé ẹ má ṣọ ògùn mọ́ bóyá ebi ò ní lù yín pa gbogbo àwọn wèrè tẹ́jẹ́ gbogbo àwọn wèrè gbogbo àwọn àfáà yín gbogbo àwọn wèrè àtàwọn aláàjì yín tó bá rú wọn lọ́wọ́ tán ọ̀dọ̀ wa náà sábọ̀ ẹ ní ṣoríire nílùú Ìlọrin àlùjọ̀nú burúkú ló máa wọlé tí nínú Ìlọrin yẹn ẹ wá lọ kóra yín jọ ẹ wá lọ ẹlẹ́ẹ̀ṣẹ̀ àdúrà pé káwọn oníṣẹ̀ṣe kán má rojú ráyè ṣẹ̀ṣẹ̀ ẹ ní rojú ráyè gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ ṣe léyà tẹ́ bá ti fẹ́ ṣe nǹkan gidi ẹ ní rojú ráyè níbẹ̀ àjálù burúkú la máa jálù yín bẹ̀ ẹ lọ fi Taniolorun lẹ̀ à ń sọ fún yín o ẹ lọ fi Taniolorun sílẹ̀ à ń sọ fún yín nísìnyí o Ṣèyí Tinubu MC Olúọmọ mẹ́wàá láká ẹ bá post fídíò yìí àwọn mùsùlùmí ìlú Ìlọrin ti fẹ́ dá wa lálẹ́ ńlẹ̀ lọ Yorùbá o wọ́n ti lọ gbowó lọ́wọ́ àwọn Islamic State wọ́n ti lọ gbowó lọ́wọ́ àwọn Islamic State tọ́nà fẹ́ Islamize Nàìjíríà ìwọ mùsùlùmí tó bá ti wá sórí péjì mi wá kọ́mẹ́ntì má ṣe lè rí kọ́mẹ́ntì ẹ lásán oṣoorí burúkú tí bá lè rí kọ́mẹ́ntì ẹni muslim lórí péjì mi ayé ẹ bàjẹ́ dànù wọn á fojú sunkún ẹ nínú ọdún yìí òní bá wọn ṣe December ọdún yìí èmi mo sọ fún ẹ bẹ́ẹ̀ ẹ kìlọ̀ fún ọkọ̀ fi Taniolorun lẹ́ o ẹ mọ̀jú kẹ́ máa intimidate èèyàn ẹ̀yin olórí burúkú ọmọ olórí burúkú Yàyà Gàmbàrí ó pariwo muslim ni lẹ́yìn ìgbà yẹn oògùn ló bẹ̀rẹ̀ sí ṣe kò ṣe máa di tíra ẹ̀ kó máa fi tíra tú àwọn oògùn olóyún oògùn gbá oògùn àwọ̀ tó lóun ṣe kò ṣe máa di tíra kó máa di tíra ẹ̀ ní ṣoríire láyé
gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ ń gbógun ti ṣẹ̀ṣẹ̀ tẹ́ ń gbógun ti ká àwọn bàbá wa ẹ̀ ní ṣoríire àìníṣẹ́ ló dà yín láàmú nílùú Ìlọrin àìníṣẹ́ òun ló dà yín láàmú nílùú Ìlọrin àti pé ẹ tún fi ọba terrorist ẹ tún fi jẹ bẹ́ẹ̀ ni terrorist lọba yín tẹ́ fi jẹ ọba tó mọ̀ pé constitution wà ẹ wá lọ bribe ọ̀gá ọlọ́pàá lẹ́yìn bóyá ẹ bribe ẹ ní abẹ́ dúkùkù lajà mọ́ lẹ́yìn ọ̀gá ọlọ́pàá commissioner police nínú Ìlọrin kò wá lè sòótọ́ ọ̀rọ̀ kò lè sòótọ́ ọ̀rọ̀ fún yín pé constitution wà pé everybody ní right of religion and association ẹ wá rò pé ẹ lè arrest ìtàlẹ̀ lọ́hùn tẹ́ bá ti ta lọ́mọlé tẹ́ bá arrest ẹ mọ̀ pé thousands of people will come out. ẹ̀yin mùsùlùmí tẹ́ bá wá sórí page mi wá comment orí burúkú ẹ máa ṣe orí burúkú ní ọdún yìí ni bẹ́ẹ̀ ni ọjọ́ àkérèjù pé bá ti ta gbogbo ọjọ́ ló kànlẹ̀ pa mùsùlùmí tó bá ti wá sórí page mi wá ṣe yánmọ̀yánmọ́ ikú máa pa nínú ọdún yìí ni bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ kí làwọn oníṣẹ̀ṣe ṣe fún yín kí làwọn oníṣẹ̀ṣe kí náà ṣe fún yín gbogbo orí burúkú tẹ̀ ń ṣe tíra yín ò gbà yín àmọye kọ́sọ́mà ló wá sọ́dọ̀ wa wọn náà ti di tíra láì fún wọn gan lójú adẹ̀ ń ṣe gbogbo tiwa à ń ṣe jẹ́jẹ́ àbáyàn fa wàhálà àbáyàn ṣẹ́nìtì ẹ̀ ń lẹ wá bẹ̀rẹ̀ sí fà wá lẹ́pọ̀ ẹ ti ṣe fún kírísítẹ̀ àwọn kírísítẹ́nì ò dá sí yín ẹ wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa ti gbogbo àwọn oníṣẹ̀ṣe kẹ́ máa tì wọ́n mọ́lé ẹ ní ṣoríire ọkàn yóò ní balẹ̀ nínú Ìlọrin bẹ́ẹ̀ ni ọkàn yóò ní balẹ̀ nílùú Ìlọrin àtiwọ́ Yàyà Gàmbàrí tó níwọ̀ ló tíráàkì Taniolorun ọkàn ò ní balẹ̀ bẹ́ẹ̀ ni ojú ọmọdé ilẹ̀ ò ní ṣàgbálẹ̀ ṣá ò ní ṣàgbálẹ̀ ìwọ Yàyà Gàmbàrí àti gbogbo àwọn tẹ́jọ́ pawọ́pọ̀ àti díọ̀tì tó lóun kòwé tó jẹ́ pé oògùn náà fi ń jó kòwé ìwájẹ́ yẹn gidi ni ẹ ní ṣoríire ẹ lọ fi Taniolorun ẹ lọ filẹ̀ o ẹ lọ fi Taniolorun ẹ lọ filẹ̀ o kí ló ṣe kò níra ṣebí mùsùlùmí ni Taniolorun tẹ́lẹ̀ Elédùmarè ló pé wá sí di Ifá èèyàn tó ti mọ scope yín ó ti mọ scope yín òun ló ṣe mú Kùránì orí burúkú tó jẹ́ pé nǹkan burúkú lẹ kọ́ níbẹ̀ ìwé òfò tó jẹ́ pé nǹkan burúkú lẹ kọ́ níbẹ̀ òun ló ṣe mú tó ṣe jádànù ó jádànù yẹlẹyẹlẹ ó dáná sí ẹ wá bẹ̀rẹ̀ sí dọmọ lọ́mọ ẹ wá bẹ̀rẹ̀ sí dá láàmú ọkàn yín ò ní balẹ̀ láyé ọkàn yín ò ní balẹ̀ tífà là ń rò mọ́ yín lára ìwà ọmọlúàbí là ń rò mọ́ yín lára ìwà ọmọlúàbí òun là ń rò mọ́ yín lára torí pé gbogbo onífàjọ́ ọmọlúàbí ni tí ò bá ṣe pa àjọ ọmọlúàbí ẹ̀yin gan ẹ ti mọ ṣe lè dánwò ní ṣe lè dánwò ẹ lè lọ lu China kẹ́ lọ dánwò ẹ lè lọ North Korea kẹ́ lọ dánwò gbogbo àwọn nǹkan tẹ́ ń dánwò kẹ́ lọ dánwò kí ló wà nínú Islam yín kí ló wà níbẹ̀ kí ló wà níbẹ̀ ẹ mú mosquito net ẹ dì mórí kankan ẹ máa tọ́ba ti ní wàláì báyìí wọ́n fẹ́ parọ́ ni wàláì tẹ̀lé ìsúnmọ́ bí wọ́n fẹ́ mú rọ́lẹ̀ ni. a ní àwùsùbìlà truth ni. ẹ̀yin ìjọba ẹ lọ sọ fún ọ kó fi Taniolorun lẹ́ o tó bá tì mọ́lé ẹgbẹgbẹ̀rún èèyàn máa dìde o ẹ lọ fi Taniolorun lẹ́ torí bọ̀bọ́ yẹn kò ṣe anything àtọjọ́ tẹ̀ tí ń bú wa ó ti sọ fún yín ó ní ẹ má máa bú àwọn bàbá wa mọ́ ẹ má máa bú fámọ́ ẹ má máa bú ṣẹ̀ṣe mọ́ ẹ ṣẹ̀sìn tí yín káwa ṣe tiwa ọjọ́ wo lẹ ti gbọ́ pé oníṣẹ̀ṣe kan pé ó lọ sí mosque tó ní kán má kírun bẹ́ẹ̀ ọjọ́ wo lẹ ti gbọ́ pé oníṣẹ̀ṣe kan pé ó lọ sí ibì kan tó ń lọ dà wọ́n láàmú pé kán má ṣe gbogbo àwọn nǹkan tí àwọn ìwà tí ò kì í ṣèwà ọmọlúàbí òun lẹ máa ń wù nínú ilé ayé
ṣé kò sófin mọ́ ní Nàìjíríà ni? Ṣé Nàìjíríà ò ní constitution mọ́ ni? Kọmíṣánná ọlọ́pàá ti Ìlọrin, bàbá wa gómìnà ìlú Ìlọrin, gómìnà Kwara State, ẹ bá wa yọ kọmíṣánná yẹn dànù bí jìgá. Ẹ bá wa yọ dànù. Kọmíṣánná ilé ó máa dàlúrú mọ́ yín lórí o. Kọmíṣánná tó sọ pé Islamic law bó lágbára ju constitution Nàìjíríà lọ, ṣe mọ̀ pé òun gó ti Islamize Ìlọrin báyẹn o. Kọmíṣánná tó wá kọ́kí nípa tí ò lè sọ fún wọn wípé ẹ̀yin mùsùlùmí ẹ̀ ní láti lọ bẹ́ anybody tó bá ṣe kíní létí omi. Ẹ ṣe tí ẹ jẹ́ kó ṣe tí wọn. Omi sẹ̀mìsẹ́mì orí burúkú yín tẹ́ wá mú lu Mẹ́kà, ṣé kò ń ṣe omi ni, ṣé kò ń ṣe pé ń bọ omi òun ni. Àwọn nǹkan tẹ́ fi ṣètùtù ẹ̀ kẹ́ tó máa mú àmọ́. Gbogbo scope Islam la mọ̀. Ẹ má fún wa ní scope. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń fáwọn ọmọ lẹ́yìn yín, bẹ́ẹ̀ ṣe fún wọn ní oríṣiríṣi oògùn tí ó rí wọn ò kì í fi pé gbogbo ẹ̀ pápátá la mọ̀. Ẹ hàn tú ẹ gbé fún wọn mú. Omi sẹ̀mìsẹ́mì tẹ́ ti da oríṣiríṣi nǹkan sí, tẹ́ ti ṣètùtù oríṣiríṣi sí, ẹ bẹ̀rẹ̀ sí máa bù fún wọn mú. Òun ni ò kì í jẹ́ káwọn orí àwọn mùsùlùmí yẹn pé. Òun ni ò kì í jẹ́ kórí wọn pé mọ́. Orí wọn ò wá fẹ́ pé mọ́, especially ẹ̀yin mùsùlùmí ìlú Ìlọrin. Ẹ má dá wàhálà ilẹ̀ Yorùbá o. Báwo lẹ ṣe máa fi ìta bá sọ pé ó yá gbogbo àwọn mùsùlùmí tó wà nílé Ifẹ̀ sí ká máa gbógun tì wọ́n? Ká máa gbógun tì wọ́n, ká lé gbogbo muslim tó wà nílé Ifẹ̀. Báwo lẹ̀yin ṣe máa fi ìlú Òṣogbo ká mú gbogbo muslim tó wà ńbẹ̀ ká bẹ̀ sí máa lé wọn? Báwo lẹ̀yin ṣe máa fi lẹ́kìtì níbi àwọn aláwọ̀ pọ̀ lẹ́kìtì, àwọn onífá pọ̀ lẹ́kìtì, àwọn ológun pọ̀ lẹ́kìtì, ká bẹ̀ sí máa lé yín pa? Báwo lẹ ṣe máa fi? Ká sọ pé ẹ gbọ́dọ̀ wá sí mosque yín, báwo lẹ ṣe máa fi o? Ẹ lọ pàrónú yín kẹ́ pọ̀dọ̀ fi bẹ̀. Wọn kì í sun ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa o. Irú rọ́bìṣì wo leléyìí náà? Àwọn tó mọ̀ nípa òfin ní ìlú Nàìjíríà wọ́n dẹ̀ ń wo àwọn ará Ìlọrin tó ń ṣe àwọn nǹkan báyìí látòyè ọjọ́ yìí. Ìwọ mùsùlùmí tó bá wá sórí péjì mi wá kọ̀mẹ́ǹtì wá ṣorí burúkú tọmọtọmọ ni. Olúgbò ń gbá mi lẹ́ni ohun èwì ayé bá ti wílẹ̀ gbọ̀rún gbà. Ìwọ mùsùlùmí tó bá ti wá sórí péjì mi wá kọ̀mẹ́ǹtì orí burúkú wá ṣorí burúkú tọmọtọmọ ni. Màá tún mú orúkọ ẹ, màá tún ṣèkà burúkú fún ẹ. Tí bá kàn rẹ́ ní muslim lórí péjì mi tó bá wá kọ̀mẹ́ǹtì, mi ò lẹ́ni tí bá ń fà, mi ò lẹ́ni tí bá ń ṣe, I don't have anything to do with you people. Àwọn tó jẹ́ muslim torí wọ́n pé àwọn làwa bá ṣe àwọn èèyàn gidi. Àwọn bí bàbá wa inú lẹ́ ojú Ọlọ́run, àwọn bàbá wa professor. Àwọn táwọn bá ṣe ni àwọn muslim torí wọ́n pé. Àwọn bí Lisa àgbà oyè. Ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ ẹni kí a dá sí líbẹ̀. A máa mùsùlùmí tá ń bá ṣe náà tó jẹ́ kó rí wọn pé. Kí ló wá kí wá ní problem ẹ̀yin aráàlú Ìlọrin gan? Bọ́sọ̀rọ̀ orí eku, ọ̀rọ̀ ọ̀dọ̀ yín ni, orí ẹyẹ, orí igbá, orí àwo, ọ̀rọ̀ ọ̀dọ̀ yín náà ni. Mo bẹ̀ ọ́, ẹni muslim máa kọ̀mẹ́ǹtì lórí, tó bá kọ̀mẹ́ǹtì lórí post mi wà rọrùn. Wà ṣorí burúkú, ẹni muslim tó bá kọ̀mẹ́ǹtì lórí post mi wà ṣorí burúkú ni. Ẹ ní ṣorí rẹ̀ nínú ayé, ẹ ti ya wèrè. Àwọn wèrè tó fún yín mu yẹn, àwọn wèrè tó fún yín mu yẹn ti wọ̀ yín lórí. Gbogbo àwọn ṣéèkì yín náà wá sọ́dọ̀ wa lẹ́kìtì ń bì. Nígbà tó bá ti dàrú mọ́ wọn lọ́wọ́, Ifá náà máa bá wọn dá. Ànábì Muhammad yín, ànábì Muhammad yín tó jẹ́ ṣe kíní, tẹ́ gbójúlé ìgbà tó sọnù kí náà fi wá. Ṣèbó wà nù Quran. Ifá náà fi wá. Ifá òun náà fi wá. Àti jẹ àìníṣẹ́ àti jẹ yín. Àtijẹ àìníṣẹ́ àti jẹ yín kò fẹ́ kẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Nígbà tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣoògùn fọmọ yahoo ẹ̀ kì í jẹun. Bẹ́ẹ̀ dálé onílérú ẹ̀ lè rón jẹjẹ. Ẹlẹ́ṣẹ̀ àsíkìrí orí burúkú àsíkìrí wo gbogbo nǹkan àwa oníṣẹ̀ṣe lẹ́lẹ́ àwa là ń wọ white ẹ ti gbà nísìn
àwa la l'Ọbàtálá ẹni tí yín ẹni Ọbàtálá ni kí ni dífẹ̀ láàrin Ọbàtálá àti Ọbàtálá gbogbo yín ẹ ṣorí burúkú ni gbogbo ẹ̀yin tẹ́ bá ti jẹ́ kí Ìlọrin gbádùn gbogbo ẹ̀yin ọmọ Oòduà tẹ́ bá ti jẹ́ kí Ìlọrin gbádùn tẹ́ bá ti jẹ́ kí Ìlọrin tẹ́ bá ti jẹ́ káwọn oníṣẹ̀ṣe bẹ̀ kọ́sùn kan mọ́rí lẹ́ra ẹ̀ ní ṣoríire inú ayé apá máa pa gbogbo yín ni ṣé ilé dúró láì ṣoògùn ìrọ̀lẹ́ pa ẹ̀ ṣe máa jẹ tíra yín kẹ́ máa di ọ̀tún yín terrorist ni yín terrorist ni yín terrorist you guys are terrorists anybody tó bá ti jà nílùú Ìlọrin torí ẹ̀sìn kankan ó yẹ kí ìjọba lọ tì mọ́lé ní kán dẹ̀wọ̀n fún ni ọba yín nílùú Ìlọrin ẹni kó wá jáde kó wá búra ẹni kó wá búra tóun ò bá ti ń gbowó lọ́wọ́ àwọn Islamic State láti islamize ilẹ̀ Yorùbá ẹni kó jáde báyìí kó gbé Kùránì ẹ̀ kó gbé sẹ́nu báyìí wípé òun ò kì í ṣagbésùmọ̀bí pé òun ò ní líìkì pẹ̀lú àwọn terrorist ẹ wá bẹ̀ sí ni àwọn oníṣẹ̀ṣe bẹ̀ sí ni wọ́n lára ẹ bẹ̀ sí ni wọ́n lára ọkàn yóò ní balẹ̀ bẹ́ẹ̀ ni ewé orí omi koríko orí omi elúsimi ẹ̀ ní nísimi nílùú Ìlọrin ẹ gbogbo ẹ̀ tẹ́ ń dà lọ́rin láàmú tẹ́ ń dà àwọn oníṣẹ̀ṣe bẹ̀ tẹ́ ń dà wọ́n láàmú ìwọ́gọ́ tó bá jọ́ níṣẹ̀ṣe àbọ̀ bá jọ́ nípa tó tún gbógun tàwọn oníṣẹ̀ṣe ń bẹ̀ ìwọ́gọ́ ò ní ṣoríire wọ́n fẹ́ bọlẹ̀ nílùú Ìlọrin ni màmá ẹjọ́ mò ń ṣe kan bí ẹjọ́ ariwo yín yẹn wọ bí o ẹgbọ̀dì tó bá jẹ́ lọ sí ọ̀dọ̀ yín lọ́hùn gbogbo aláwọ̀ tó bá wà nílùú Ìlọrin tó bá tún gbógun ti ṣẹ̀ṣe àbọ́fẹ́ máa fáwọn lórí burúkú lọ́rọ̀ sọ ẹni ẹgbẹ́ ò ní ṣoríire terrorist ni yín ẹ máa sọ pé ẹ máa gbé Islam wèrèkè ẹ máa gbé sórí terrorist ni yín you guys are terrorists nǹkan tó wà lọ́wọ́ wa ṣe ní lọ́wọ́ ni tá a dẹ̀ dákẹ́ tá a sọ pé kìnìkan a ti sọ tẹ́lẹ̀ ẹ̀yin ké ìjọba síwájú Tinubu ẹ pè àwọn oníṣẹ̀ṣe kí lẹ fẹ́ ṣe lórí àwọn terrorism yìí ẹ jẹ́ káwọn oníṣẹ̀ṣe káwọn onífá káparapọ̀ àwọn oníṣègùn káparapọ̀ káwọn nǹkan tó máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ terrorist torí pé kò ń ṣe ọmọ Yorùbá ló wà bẹ́ẹ̀ la ṣe dákẹ́ látọyọ ọjọ́ yìí ẹ pè wá kẹ́gbẹ̀gbẹ́sẹ̀ lórí ẹ̀ tá a bá tógun terrorism ò bá ní wọlẹ̀ tílẹ̀ ò bá ní máa mú wọn ẹ̀yin Muslim àti àwa Kìrìsìtẹ́nì àwa oníṣẹ̀ṣe àti jáde wípé ó yá àrẹ́dì láti ràn ìjọba lọ́wọ́ lórí ogun Niger Republic ni o àti lórí anything Nàìjíríà ni o àti lórí terrorist ni o àrẹ́dì láti ràn yín lọ́wọ́ kí lẹ́yìn mùsùlùmí ṣe ṣe ẹ fẹ́ lọ gbé kúrà ẹ fẹ́ lọ máa fi gba Allahu Akbar níbẹ̀ ni kí lẹ ṣe Islam yín fake ni kò sí ìkankan tẹ́ bẹ́ẹ̀ wá sílé èèyàn bẹ́ẹ̀ jẹ́ kíní ẹ̀ ń gbogbo owó ẹ̀ kó lọ ní kò sí ọ̀rọ̀ gidi tó kò sí ìkan gidi ó ti wà nínú Bíbélì gan ó ní nothing good can come out from the north kí làwọn nǹkan gidi tó ń jáde láti north yín ogbogbo ẹ̀yin lẹ̀ dálẹ̀ ẹ wo Niger Republic èpè mi ló tẹ̀ mọ́ yín ní Niger yẹn mo ti sọ fún yín pé ẹ̀yin ìlú tẹ̀ ń gbógun ti Nàìjíríà mo sọ nínú live video mi kan àwọn tí ò bá wo àwọn live video mi ẹ lọ máa wò wọ́n mo ti sọ tẹ́lẹ̀ mo ní ọkàn yóò ní balẹ̀ níbẹ̀ because Niger yìí ogo ló ṣe wù mí gan kọ́ lọ invade ibẹ̀ yẹn ẹ wá sọ Putin dọ́lọ́run ṣé Putin ọlọ́run ni àbí ẹ̀jẹ̀ kọ́ ló rọ̀nù lára ẹ ni ìgbà tó jẹ́ pé ẹ ti tara yín lọ́pọ̀ ẹ wá believe nínú chemical weapon ẹ wá ń forí balẹ̀ fún chemical weapon ẹ̀yin tẹ́ ń forí balẹ̀ fún chemical weapon ṣé Putin ẹ̀jẹ̀ kọ́ ló rọ̀nù lára ẹ̀ àbí kò ń gborí ilẹ̀
ẹ̀yin tẹ́ ń believe nínú chemical weapon tẹ́ ń forí balẹ̀ fún chemical weapon ẹ mọ̀ pé yín gan nǹkan gan tẹ́ ń sìn gan ó ju tàwa gan ó ju tàwa oníṣẹ̀ṣe gan tá ń bọgi tá ń bọ̀ pẹ̀ wọ́n lẹ́lẹ́bọ ni wá alẹ́bọ ni wá o bẹ́ẹ̀ ni ẹbọ ló dẹ̀ sólé ayé ró ẹ̀yin náà ń rú ẹbọ tí yín ò tó ti wá ní nǹkan tó ń bí inú ni wípé àwọn ìlànà ẹbọ tá a mọ̀ ó ju ti yín lọ by far gbogbo tàbá tí àdá yín kò sí nǹkan tó lè ṣe orí burúkú lẹ̀ ń ṣe bọ̀ níbẹ̀ orí burúkú lẹ̀ ń ṣe bọ̀ níbi tàbá tí àdá orí burúkú yín tẹ́ ń ṣe ìwọ mùsùlùmí tó bá gbá sórí péjì mi tó bá sọ̀rọ̀ bíṣì ikú pa ẹ́ nìyẹn ikú pa ẹ́ nìyẹn tó bá fẹ́ sọ̀rọ̀ bíṣì lọ sọ̀rọ̀ bíṣì sáwọn dádì ẹ nínú ilé àwọn bàbá ẹni kó lọ bá sọ̀rọ̀ bíṣì inú tó bá wá lóyún mbákan rẹ ní muslim name lórí pé wọ́n àìsàn tó bá máa sìn tíjà ayé máa gbé ní ẹ mbákan rí orúkọ ẹ lásán ìbàjẹ́ nickname ẹni wọ́n kọ́ fi islam kọ́ máa pa àwọn tó mọ̀ nípa islam á ní kó tu ikú apá ẹ dànù ó ti ya wèrè ẹ ti ya wèrè ẹ̀yin tó jẹ́ pé ẹ̀rí nǹkan gidi ṣe ẹni ìyàwó mẹ́jọ ẹni ìyàwó mẹ́rìnlá ẹni ìyàwó mẹ́rìndínlógún ẹ̀ẹ́dẹ̀ tọ́jú gbogbo wọn ẹbí àlùmájìrì jọ sílẹ̀ nínú gbogbo ẹ̀yà mẹ́ta tó wà nílùú nàìjíríà kí ló wá láti nọ́ọ̀tì orí burúkú ni kí ló wá láti bẹ̀ orí burúkú ni náà ẹrù páyé lẹ̀ ń jẹ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu korokoro là ń rọfá o mo dẹ̀ mọ̀ pé kì í ṣáàdì tí èèyàn lè rọfá di tí fún yín ẹ lọ kọ́ṣọ́ àwọn mùsùlùmí tó wà nílùú Ìlọrin ẹ lọ kọ́ṣọ́ wọn dáadáa ẹ sọ fún wọn pé wọn ò gbọ́dọ̀ ti Taniolorun mọ́lé o tó bá ti Taniolorun mọ́lé ogun abẹ́lé lẹ̀ ń wá o ogun abẹ́lé lẹ̀ ń wá o ẹ sọ fún wọn Nàìjíríà ní constitution anybody ní right anybody ní right láti ṣe ẹ̀sìn tó bá wù ẹ̀ ń ṣe ti yín ẹ̀ ń ṣe ti kò séèyàn tó disturb yín àníkẹ́ má ka ní láfíkù rẹ̀ sí yín àníkẹ́ má ka ní láfí yín mú yín á mọ àwọn mùsùlùmí tó rí wọn pé tọmọ yìí ṣẹ̀ṣẹ̀ tọmọ yìí pé à ń ṣoògùn à ń ṣẹbọ à ń ṣètùtù àmọ́ wọn adẹ ń bá wọn ṣe àmọ́ ẹgbẹ́ tá a ṣe tó jẹ́ pé láwọn mùsùlùmí ọ̀rẹ́ tó jórí tó láwọn tọpọlọ wọn pé gidi tá à ń bá wọn ṣe kí ló wá ṣe ẹ̀yin tẹ́ wà nílùú Ìlọrin ó yẹ kẹ́ ti mọ̀ wípé orí yín ò pé iṣẹ́ ò dé ka yín lára orí yín ò pé iṣẹ́ ò ka yín lára rárá kí lẹ lọ arrest Taniolorun fún kí lẹ lọ kidnap ẹ fún that's a kidnap ẹni ó sọ̀rọ̀ kan nípa igbá kan àwo kan ìgò ẹ̀yin aráàlú Ìlọrin ó yẹ ká sue yín personally for the killing of Àfọ̀njá báwo lẹ ṣe Àfọ̀njá tó lọ kó yín wá ẹ wá dé tán ẹ wá sọ̀rọ̀ yín di kinní mọ́ lọ́wọ́ ṣáàgbọ́tọ̀ ni ẹ wá dé ẹ sọ̀rọ̀ yín di tòótọ́ mọ́ lọ́wọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí darí ẹ̀ ríboríbo ṣebí ìfẹ́ l'Àfọ̀njá ní tó ṣe sọ pé ó yá àwọn ọmọ Yorùbá náà ẹkún ọ̀pọ̀ ẹ máa kọ́ wọn ní kéwú ẹ máa ṣe gbá àwa náà lọ lé kéwú rí tí ò bá ṣe pé ìyá dádì ìyá mi ṣe pó tètè kú ni ìyá mi lọ́kọ̀lọ́ fi mí sí orí lọ́kọ̀lọ́ fi mí sí lé kéwú táwọn náà kí alif bá tá sá pàápàá níbẹ̀ Ọlọ́run ti ẹ̀yọ́ mi tó jẹ́ pé ìyá ẹ̀ jèjì kú ni ṣé irú nǹkan náà jẹ́mi náà máa lọ gbé lọ́wọ́ rẹ̀ tí màá rò pé mo gbé nǹkan lọ́wọ́ Àfọ̀njá kó yín wá oko yín wá ẹ ti wá gbalẹ̀ tán torí pé ẹjọ́ jagun ẹ ṣe gbá ẹ ṣàwo ìkòkòrò dúdú bàbá ṣáṣù kí lẹ pàfọ̀njá náà lé lórí ìkan tẹ pàfọ̀njá lé lórí ni wípé eléégún gbégún ẹ wá bẹ̀rẹ̀ sí bàjà ẹ lẹ fẹ́ pa ó wá sáwọlé Àfọ̀njá ìgbà tó sáwọlé Àfọ̀njá àṣọjá àwọn kí ló dé tẹ̀ ń lé eléégún ẹ fi ilé ẹjọ́ ṣòro lé bàbá ẹ bẹ̀rẹ̀ sí bá Àfọ̀njá jà òun lè mú Àfọ̀njá tẹ pa sí ṣé kò yẹ kó gbé ẹ̀yin tẹ́ pera yín ní kíní nílùú Ìlọrin ṣé kò yẹ kó gbé yín lọ sílé ẹjọ́ for the killing of Àfọ̀njá
ó yẹ ká sùn yín fún killing of Àfọ̀njá pé tí ẹ pa Àfọ̀njá, ó yẹ ká sùn yín court. Ahmed Rasheed orí ẹ máa burú dànù ni, orí ẹ máa burú. Ahmed Rasheed ò ní ṣoríire láyé, ayé ẹ bẹ́ẹ̀ sí dàrú báyẹn láti ní lọ. Ìwọ Ahmed Rasheed ò ní ṣoríire, ayé ẹ bẹ́ẹ̀ sí bàjẹ́ láti ní lọ báyẹn. Mo ti sọ fún ikẹ́ni Muslim má comment lórí post mi, I don't want to see your post. Ò ní ṣoríire ìwọ Ahmed Rasheed. Gbogbo nǹkan tó dùn ẹnu bẹ́ẹ̀ sí dẹ̀yìn pẹ́ láti ní lọ o. Nílá fíkù rẹ̀ sí yín ò tún jẹ́ fún ẹ mọ́, Kùránì ò tún jẹ́ fún ẹ, oògùn ò tún jẹ́ fún ẹ, àdúrà ẹ ò tún gbà mọ́ láti ní lọ. Ìwọ Ahmed Rasheed tó wá comment lórí post mi, ò ní ṣoríire ńlẹ̀ ayé, ire ayé jìnnà sí ẹ láti ní lọ, ọlà ayé jìnnà sí ẹ láti ní lọ. Bẹ́ẹ̀ ni ìwọ Ahmed Rasheed, mo ti sọ fún yín tẹ́lẹ̀, I don't want anybody to come and comment on my post tó bá ti mọ nǹkan tó máa sọ. Ìwọ Ahmed Rasheed tó wá comment orí burúkú lórí post mi láti ní lọ, ayé ẹ bẹ́ẹ̀ sí bàjẹ́ o bẹ́ẹ̀ sí fojú sunkún ara ẹ o. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni alákatakítí tó bá ti wá comment wẹ̀ lórí post mi, ayé yín bẹ́ẹ̀ sí bàjẹ́, ẹ bẹ́ẹ̀ sí sórí ibú láti ní lọ. Bẹ́ẹ̀ ni àrídùn yín bẹ́ẹ̀ sí dìbàjẹ́ o. Bẹ́ẹ̀ ni mo ti sọ fún yín, ẹ má wá comment má tó bá ti mọ nǹkan tó máa sọ wo part 1 lọ tún rí Ahmed Rasheed, part 2 sì tún bọ̀ fún ẹ. Bẹ́ẹ̀ ni àfi tó bá apologize, ayé ẹ bàjẹ́ dànù, ikú la pa ẹ ikú. Mo pè ẹ́ ni, mo ní kó lọ friend ara ẹ lórí post mi, ṣé mo pè ẹ́ ni? Mo pè ẹ́ sórí post mi ni. Ẹ ṣe orí burúkú ni ẹ̀yin tẹ́ ẹ̀rí nǹkan gidi láti ṣe ní ayé yín, ẹ wá wí aṣọ mórí, ẹ wá wí aṣọ mórí, ẹ wá mosquito net àwọn ìró ìyàwó yín tó yẹ kó máa fi bora. Báwo lórí yín ṣe fẹ́ pé? Báwo lórí yín ṣe fẹ́ pé? Báwo lẹ ṣe fẹ́ mọ nǹkan tẹ́ ń ṣe? Mo ti sọ fún yín Ahmed Rasheed, kẹ́ni alákatakítí máa comment wèrè lórí post mi, ikú àpàyà ẹ̀dànù. Máa gbá ọkọ̀wé mẹ́tì wèrè. Olúgbò gbá mi lẹ́ni ohun ìwé ayé bá ti wí bẹ́ẹ̀ lẹ́gbàrún gbà. Ahmed Rasheed tó wá comment orí burúkú lórí post mi yẹn, kú ìyàbá ẹni kó kú dànù. Apá pálẹ̀ ni, kọ́kọ́ ẹ̀ kó má balẹ̀ mọ́, kó bẹ̀rẹ̀ sí máa rí ìdààmú níbi iṣẹ́ níbi gbogbo ẹ̀ ní kó máa rí ìdààmú. Ẹ̀yin aláwọ̀ ayé bá mi fàṣẹ sí Ahmed Rasheed yẹn. Àti gbogbo anybody tó wá comment orí burúkú lórí post mi. Bẹ́ẹ̀ ni gbogbo olúgbò tó wà lẹ́mi ká gbọ́ mi ká ṣàṣẹ lẹ́ni. Àṣẹ náà fi jógbó, àṣẹ òun lọ́run fi ràn, àṣẹ olóòṣogbo la fi pagilẹ̀ látara tàṣẹ lọ́jọ́ yọ, àṣẹ wálì tìrẹ ká ọ̀ṣẹ́ tura kì í sọtẹ̀ kó má ṣe. Ayé ẹ bàjẹ́ dànù báyẹ Ahmed Rasheed orí burúkú wo. Wọ́n tó wá jẹ́ alákatakítí, don't come and comment any alákatakítí on top my post. Ẹ ṣe orí burúkú ni. Ẹ̀yin torí yín ti dàrú. Èèyàn ṣẹ̀sìn tiẹ̀, kí ló kàn yín bẹ́ẹ̀? Kí ló kàn yín? Ṣé ilẹ̀ fẹ́ ṣèdájọ́ ni? Ọba Solomoni ti sọ, ó ti sọ. Ṣé ẹ̀yin lẹ fẹ́ ṣèdájọ́ iṣẹ́ yín lọ́lọ́run? Ẹ̀ lẹ́ ń jà fọ́lọ́run, irọ́ lẹ́ ń pa àti jẹ ìjẹkújẹ ló ń wọ́rí yín ìjẹkújẹ. Ẹ̀yin olórí burúkú, Ọba Solomoni dán yín wò lásán, ẹ lè pàṣẹ ẹyọ kan. Ọba Solomoni ó fi ìkan sínú ike báyìí, ó ní ó yá kan sọ nǹkan tó wà bí onífá ló sọ. Ẹ ṣe gbé wèrè yín ká lọ fi sọ. Gbogbo yín ẹ ṣe orí burúkú dànù ni. Ọkàn yín ò ní balẹ̀. Ẹ ti wá ṣoṣo ní ìsìn ẹ̀rí ìjà ṣoṣo. Bẹ́ẹ̀ ni
ẹ ti gbá ṣoṣo nísìn gbogbo ipá pátá lẹ máa rí ìjà ṣoṣo ikú apayín dànù ẹ̀yin wèrè tẹ́ ti ya wèrè ọkàn yóò tún balẹ̀ mọ́ ọkàn yóò tún balẹ̀ mọ́. èṣù ọ̀dàrà o èṣù ọ̀dàrà o bẹ́lẹ́kùn sunkún kẹrù bẹ́lẹ́kùn sunkún láàárọ̀ yẹsẹ̀ ìjẹ́bọra kẹjá látọ́ pa gbogbo ẹ̀yin rúmọlẹ̀ tẹ́ bẹ̀rù lémi kẹgbọ́n mi ṣàṣẹlẹ̀ ní o àwọn olórí burúkú alákatakítí ìlú Ìlọrin wọ́n tún ti dé o wọ́n ti lọ gbé Taniolorun o gbogbo ìmọ̀ wọn báyìí kò gbọ́dọ̀ jọ lórí Taniolorun gbogbo ìmọ̀ wọn báyìí kò gbọ́dọ̀ jọ lórí Taniolorun gbogbo ìmọ̀ wọn kò gbọ́dọ̀ jọ òdúdú máa dé o òdúdú máa dé o òdúdú máa dé o àwọn mùsùlùmí Ìlọrin wọn tún ti dé o alákatakítí ìlú Ìlọrin wọn ti dé wọn ti lọ gbé Taniolorun o àwọn ló wá fún ẹ láti báyìí o ẹ ṣèmi o mo kò kì í jáde o gbéra pábà yìí o lọ dà wọ́n lédè rú nílùú Ìlọrin o gbogbo àwọn tó gbógun ti Taniolorun báyìí kó lọ ṣẹ́gun wọn láṣẹ wọlé ní o bẹ́ẹ̀ ni òdúdú máa dé o òdúdú máa dé o òdúdú máa dé o gbéra pábà kó máa lọ sílùú Ìlọrin gbogbo àwọn tó gbógun ti ìlú ìṣẹ̀ṣe ń bẹ lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n kóra wọn jọ wọ́n ṣàdúrà burúkú lórí àwọn oníṣẹ̀ṣe òdúdú máa dé o gbéra pábà máa lọ sílùú Ìlọrin o kó lọ da gbogbo ẹsẹ̀ wọn rú ọba wọn kórí wàhálà ẹ máa ìlú Ìlọrin kórí wàhálà tó gbógun ti ìṣẹ̀ṣe kó bẹ̀ sí máa darí sọ́bà yìí o òdúdú máa dé mo pè é lè ní o àwọn aráàlú Ìlọrin ló wá fún ẹ àwọn tó gbógun ti ìṣẹ̀ṣe nílùú Ìlọrin àwọn ló fún ẹ ládìí o kó gbéra pábà kó lọ dojú ìjà kọ wọn o oògùn májò jẹ́ fún wọn mọ́ oògùn wọn má dẹ̀ jẹ́ mọ́ kọjá gbèsè lọ́dọ̀ àwọn ọmọ yahoo tán ṣiṣẹ́ fún kọjá gbèsè níbẹ̀ òdúdú máa dé o kọjá gbèsè níbẹ̀ ewé àtegbò tó ń lò tó tún gbógun ti ewé àtegbò tó ń fẹnu já gbogbo àwọn mùsùlùmí alákatakítí tó bá ti gbógun ti ìṣẹ̀ṣe nílùú Ìlọrin ewé àtegbò kó má dẹ̀ jẹ́ fún mọ́ tó bá rorí ọká kó má jẹ́ mọ́ tó bá rorí èrè kó má jẹ́ mọ́ orí ọká kó má jẹ mọ́ o tó bá rorí èrè kó má jẹ fún mọ́ bẹ́ẹ̀ ni èṣù agbójú àwo bẹ́ẹ̀ ni àwọn àfáà ìlú Ìlọrin àwọn ló wá fún ẹ ládìí o má jẹ́ kóògùn jẹ́ fún wọn mọ́ gbogbo ẹbọ tó bá ti gbé báyìí kó má jọ jẹ mọ́ bẹ́ẹ̀ ni tó ń gbógun ti ṣẹ̀ṣe ẹbọ tó bá ti gbé báyìí kó má jọ jẹ mọ́ ètùtù tó bá gbé kó má gbà mọ́ èṣù ọ̀dàrà o àwọn àfáà ìlú Ìlọrin àwọn ló wá fún ẹ ládìí o má jẹ́ kóògùn wọn jẹ mọ́ tíra àwọn nìkan ni kó má dì àti tíra àwọn gan kó má jẹ mọ́ kó gbógun ti gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni èṣù àwọ̀lú kó lọ wọ̀lú ìlú Ìlọrin lọ báyìí o kó lọ gbógun tì wọ́n níbẹ̀ ni o kó lọ gbógun tì wọ́n níbẹ̀ ni o nílùú Ìlọrin báyìí kó lọ gbógun tì wọ́n níbẹ̀ ni o àwọn ló wá fún ẹ ládìí o mo mọ̀ pé òkè jáde o èṣù àpèdé tí máa lọ sílùú Ìlọrin báyìí kó bẹ̀rẹ̀ sí lọ máa dà wọ́n lédè rú gbogbo àwọn tó gbógun ti ṣẹ̀ṣe níbẹ̀ máa dà wọ́n lédè rú bẹ́ẹ̀ ló máa rí ó ti rí bẹ́ẹ̀ oògùn ewé àtegbò kó má jẹ fún wọn mọ́ àtewé àtegbò kó má jẹ fún wọn mọ́ bá ṣe sọ fọ́ba South Africa nígbà yẹn nìyẹn Zulu tó lórí òun yí ìgbà tó forí gbèpè ó mọ̀
oògùn má dẹ̀ jẹ́ fún wọn mọ́. Gbogbo àwọn oníṣẹ̀ṣe àgbáyé ẹ bá mi share fídíò yìí, ẹ share kó káàkiri gbogbo àgbáláyé kó dọ́dọ̀ bàbá Tinubu. Elédùmarè á gbà fún wa o. Àwọn olórí burúkú wọn ò ní borí wa o, àwa la máa borí wọn. àwíṣe àfọ̀gbóhùn.